Hello. Ẹ̀yin èèyàn mi, a kú àsìkò yìí o, a kú bó ṣe ń lọ. Hmm. Àṣé kì í ṣe olórí Tèmítọ́pẹ́ nìkan ni ó ṣiṣẹ́ yẹn. Mo sọ wípé kò sí bó ṣe lè jẹ́. Òun nìkan kọ́ ló máa plan kíni. It's a plan work o. Torí náà, Ọlọ́run nìkan kọ́ ló máa jẹ ìyà yẹn. Ọdún olórí Tọ́pẹ́, wọ́n ní àwọn American embassy, wọ́n ti stop iṣẹ́ tán wọ́n fún un pé kó má ṣe. Ṣé wọn pé ó máa travel káàkiri? Wọ́n fún un ní iṣẹ́, wọ́n ló tún wà níbi tó ń reason ní Nàìjíríà. American embassy wọ́n ti ban ẹ̀. Nigerian embassy wọ́n ti ban ẹ̀. So, wọ́n ní kò lè bá wọn ṣiṣẹ́ mọ́. Torí apààyàn, ẹni bá tèèyàn jẹ. Pàápàá jùlọ pé nǹkan information táwọn gbọ́ ni pé ó fẹ́ pa ọmọ orogún ẹ̀, ọmọ partner ẹ̀. Wọ́n ló fẹ́ pa pé títorí ẹ̀, wọn ò fẹ́ ẹni apààyàn ní ilé iṣẹ́ wọn mọ́. Wọ́n ní gbogbo àwọn immunity tán fún bẹ́ẹ̀ pé wọ́n ti withdraw ẹ̀. Wọ́n ní kì í ṣe kékeré pé immediately náà wọ́n serve ẹ̀ ní letter pé wọn ò gbọdọ̀ rí ní embassy wọn mọ́. Wọ́n ló ń sun gbàbẹ́. Àṣé títí yẹn wọ́n ti fún yẹn ní because wọ́n rán ẹni níṣẹ́ ẹrú, ó wá lọ fi tọmọ jẹ. Wọ́n á rán ẹni níṣẹ́ ẹrú, wà á fi tọmọ jẹ bẹ́ẹ̀ tí òun wá lọ ṣiṣẹ́ ẹrú, òun wá jẹ́ iṣẹ́ ẹrú. Ẹrú náà wá lò, nǹkan tó ju wa lójú rẹ̀. Ná bá ní ẹbí tí àṣírí ti tú sí ni pé wọ́n ní olórí Ashley, ó lọ sí chamber kábíyèsí. Ó lọ ń ṣe gbogbo oríṣiríṣi. Wọ́n ní àṣé gbogbo bí wọ́n ṣe ń rálé ràndẹ̀ tó ń sá kiri nípa ti ọmọ yẹn, kábíyèsí àti Naomi. Pé káṣírí má bàá tú. Wọ́n ní Ashley níṣe ó lọ sí chamber kábíyèsí tó lọ ń pọ̀fọ̀, tó lọ ń pègèdè, tó lọ ń pọ̀fọ̀ ńbẹ̀. Wọ́n láwọn èèyàn rí o. Wọ́n dẹ̀ sọ pé torí mi ò mọ bí chamber wọn ṣe rí o. Téèyàn ò sí nílé tẹ́nìkan dẹ̀ máa wọ bẹ̀, tán ló máa ṣe oríṣiríṣi. Ọlọ́run ló yé. Bẹ́ẹ̀ tí nǹkan tá gbọ́ ni pé wọ́n lá Ashley wọ chamber kábíyèsí, àwọn èèyàn dẹ̀ sọ fún un pé wọ́n ka red handed kí ló lọ ṣe ní chamber kábíyèsí. Ó lóun ò lọ, òun ò ṣe wọn. Wọ́n ní wọ́n rí red handed. Torí according to nǹkan tí a gbọ́ ní internet, wọ́n ní Ashley wọnú chamber kábíyèsí, wọ́n dẹ̀ ka red handed pé kí ló lọ ṣe, pé ẹni tó rí pé ó lọ ń pọ̀fọ̀. So bí kábíyèsí ṣe wá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló lọ ṣe ní chamber wọn. Ó lóun ti rò pé bóyá kábíyèsí ti dé ni. Òun rò pé bóyá òun lọ check kábíyèsí. Kábíyèsí tóun bá dé, ṣé mo invite ẹ? Mo pe ẹ pé kó wá check mi àbí mo invite ẹ sí chamber? Mi ò sọ fún yín pé ẹni tí mi bá ti invite sí chamber mi kò gbọdọ̀ wọ chamber mi. Mo invite ẹ. Wọ́n ní ṣe Ashley ń wọ pakúpakù. Tó bá ti ẹ̀ sọ wípé ó fẹ́ wá sọ́dọ̀ mi, fẹ́ wá check. Fóònù ẹ ńkọ́, kí ló ṣe fóònù ẹ? Wà á pè mí pé ṣé mo wà around. Tí n bá dẹ̀ pè ẹ́, mi ò fẹ́ rí ẹ ní chamber mi. Gbogbo yín mo ti fún yín order yẹn. Wọ́n á ní ṣe ni ó bẹ̀rẹ̀ sí ní okay. Kí ló dé tó lọ síbẹ̀ tó lọ ń ṣe? Kí ló incantation tó lọ ń pè ńbẹ̀? Wọ́n ní ṣe ló wá ń sọ pé òun ò ṣe ká okay. Wọ́n ní wọ́n máa pé kó ká lọ ní ọ̀dọ̀ Ògúnjàre àbí kó Ògúnjàre wá. Pé àwọn máa pe Ògúnjàre sí pé kó ká lọ, kó wá lọ síwájú Ògúnjàre kó wá lọ jẹ́wọ́. Ṣé o ò fẹ́ jẹ́wọ́ fún mi? Wọ́n ní bó ṣe wá ní kí kábíyèsí má mú òun lọ sọ́dọ̀ Ògúnjàre. Òun á sọ fún pé nítorí pé kábíyèsí òun ṣe kíní yẹn látọ̀fẹ́ owú jíjẹ. Òun dẹ̀ ṣe nítorí òun ò fẹ́ kí Naomi nìkan kó máa gba gbogbo iṣẹ́ òun ṣe.
Torí ẹ̀ ló ń ṣe, Naomi ló fi torí ẹ̀ lọ, ló lọ ṣe cantation. Pé kí ni ìtumọ̀ cantation tó wà lọ ṣe? Ó ní ẹ pé títorí pé kí kábíyèsí, nǹkan tó ṣẹlẹ̀, kí kábíyèsí máa mọ̀, máa ṣe kábíyèsí ló sì get nǹkan tó ń béèrè lọ́wọ́ ẹ̀. Kí ni ìtumọ̀ cantation tí ó ṣe? Wọ́n ló tún ń beat around the bush. Wọ́n ní ó yá kó ká lọ ní ọ̀dọ̀ Ifáṣìrà kó wá lọ búra nǹkan tó lọ ṣe. Wọ́n ló tún ní kán jọ pé kábíyèsí. Wọ́n ní kábíyèsí ní irọ́ pé wọ́n á bẹ̀rẹ̀ sí threatening ẹ̀yìn kábíyèsí. Wọ́n á ní pé kóun sòótọ́, nǹkan tí kì í ṣe nǹkan tó wà lọ́kàn àwọn táwọn fẹ́ ṣe. So nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ni pé tóun bá lọ ṣe, òun fẹ́ ṣe kẹ́nikẹ́ni máa rántí kó jẹ́ pé lady yìí nìkan yẹn, Tọ́pẹ́ nìkan ló yẹ kí ó ṣe kíní ní nǹkan kó má involve òun, kóun má sí níbẹ̀. Kó jẹ́ pé kó má rí òun. Kí kábíyèsí má tì ẹ́ rántí pé òun máa wà níbẹ̀. Àbí nǹkan kan. Kábíyèsí ní, so ìyẹn pé ó mọ̀ ń pa nǹkan tó ṣẹlẹ̀. Wọ́n ní okay, ó dà ká lọ ní Ifáṣìrà. Ó lóun á jẹ́wọ́. Ó ní kíní yẹn kì í ṣe pé bóyá ọmọ Naomi ló fẹ́. Kì í ṣe baby yẹn nìkan ni náà tí ẹ fi torí ẹ̀ fẹ́ ṣe kíní yẹn tẹ́lẹ̀. Pé òun àti Ashley àti Mariam àti kí ni wọ́n máa ń pè? Tóbi, ìyá ìbejì àtọ̀rọ̀dá àti Tọ́pẹ́ báwọn tó ń ṣe iṣẹ́ yẹn nìyẹn. Òun dẹ̀ ìgbà tí wọ́n ti ká Tọ́pẹ́. Orí ẹ̀ á ṣe bí pé kóun tètè yọra wọn. Ó ní ìtumọ̀ gbogbo kùkù kẹ̀kẹ́ tóun fi wá sí iṣẹ́ ń bá kábíyèsí tó ń ṣe. Òun ní cantation tó ń ṣe. Wọ́n ní so ẹ ti ẹ̀ pọ̀ ń bẹ̀. Ó ní ibi tí kíní yẹn ti kọ́kọ́ bẹ̀rẹ̀. Ó ní òun àti ìyá òun. Ogun tí òun àti ìyá òun plan tó fẹ́ ṣe pé Tádé ni káwò náà fẹ́ fún tẹ́lẹ̀. Wọ́n fẹ́ fún ní poison yẹn. Ó dàbí pé orí Tádé ni káwò ó gbà. Orí Tádé ni káwò ó gbà. Òun náà ṣe ní kí làwọn fẹ́ ṣe pé kó lọ mú kan nínú àwọn ọmọ ìbẹta yẹn nínú ọkùnrin tó wà nínú ìbẹta náà àwọn ìbẹta yẹn. Ṣé wọn pọ́n lọ́kùnrin méjì obìnrin kan ni? Pé kó lọ mú, wọ́n á mú ẹyọ kan nínú àwọn ọkùnrin. Pé òun náà wá rán Tọ́pẹ́ pé kí Tọ́pẹ́ lọ fi sí. Pé kì í ṣe Tádé ni káwò. Ó lóun àti ìyá òun ló kọ́kọ́ plan pé Tádé ni káwò náà fẹ́ poison. Wọ́n ní kábíyèsí ní wákàrà ti tú sí epo tí ẹ ti dà. Kí lòun ṣe fún yín? Kí ni Naomi ṣe fún yín? Kí làwọn ọmọ Naomi ṣe fún yín? Pé at least pé bó ti ẹ̀ yẹ pé Naomi ṣẹ̀ yín, ìbí Naomi lè máa fèsì. Ewé tún ní ká lọ tó tún já àwọn ọmọ ẹ̀. Pé eléyìí ti kọjá bẹ́ẹ̀ o. Wọ́n ní eléyìí ti kọjá bẹ́ẹ̀ pé láyé nǹkan tí kábíyèsí máa fojú gbogbo wọn ṣe. Nísìnyí, kì í ṣe kékeré o. Wọ́n ní gbogbo wọn ti kúrò láàfin sí. Wọ́n náà fún wọn suspension. Èmi ò mọ irú suspension òfò. Wọ́n náà fún wọn ní 2 weeks suspension. Kékeré, mo yìnbó fún yín ní that scenario. Kí wọ́n á explain ìyẹn fún yín. Kí má ì tí ì sí mú yẹn wọ́n sí. Ẹ bá mi share ilé kí ẹ bá mi torí ọ̀rọ̀ yẹn gùn gan. Ẹ bá mi share ilé kó má bàa pọ̀ jù. Kó má di pé bóyá ẹ lè gbọ́ tán. So ẹ bá mi share ilé kí ẹ bá mi like ẹ. Kí ẹ bá mi fi tó kù sí comment section. Màá mú ìtókù wá sétí gbọ́ wá. Ẹ ṣé gan. Ẹ ṣé tẹ́tí sí wa.